ẹ̀yin ẹni bí èèyàn burúkú èèyàn òṣì ẹni rádaràdà èrò bọ́ọ̀sì yìí ẹ̀yin tẹ́ lè fi ṣẹ́tẹ̀ ṣe tẹ́ lè fi déèyàn kankan rárá tẹ́ fẹ́lì tẹ́ bá tẹ́ kúrò lójú kan ẹ kan ṣíà fún mi tà kan ṣíà fún mi gbogbo ẹ̀ ló ti bàjẹ́ tí gbogbo ẹ̀ ti fọ́n yàmàyàmà ẹ̀ dẹ̀ fẹ́ fi ṣe ìṣe nǹkan gidi ẹ lè fi ṣe ìṣe nǹkan gidi o ẹ lè fi déèyàn o ẹ ti torí burúkú lẹ́nu ẹ o ṣe é mọ̀ kí ẹ bá mi kan ṣíà tà ìkan ṣíà mo gbedele pé kí n fi jókòó kí tiẹ̀ tẹ́ẹ̀sì ẹ̀ lásán ni o kò ṣe pé èèyàn méjì jókòó sórí iṣẹ́ àyè mi nìkan náà ni o tí mo jókòó sórí iṣẹ́ àyè bẹ́ẹ̀ ni gbogbo ẹ ti pọ́n tó ti tún yàmàyàmà ẹ dẹ̀ fẹ́ fi ṣe ìlọ́mọ lọ́wọ́ ẹ lè ṣoríire lẹ́nu ẹ jẹ́ kí n sọ fún yìí o ẹ̀yin èèyàn burúkú èrò bọ́sẹ̀ ẹ wo ojú olójú wòkòwòkò bí náà disco wọ́n ṣe rí èèyàn òṣè èèyàn rádaràda aláìníláàka ẹ wo bọ́ ṣe rí ọlọ́run á dẹ̀ gbowó mi lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe wà yìí torí mi ò náwó yẹn mi ò ná rárá iye tẹ̀ pé gangan ni mo fún yín ẹ máa nàgà mú ṣòro níbẹ̀ ṣe wà yẹn ẹ̀yin èèyàn burúkú yìí ò ṣì yìí. ṣé èsè pé ń ṣe tàtàtà lérí sí àyè. wọ́n ṣe tàtàtà náà ni ìtẹ́yẹ̀ náà láyé yín ṣe ta tí ò ní ìtumọ̀ ayé yín ti ta bí ìbọn. pákó tán tà fún mi ni ò dáa. pákó máa ṣe dáa pọ̀tẹ́ ẹ páyé tí yín kò dáa ayé yín kò wà lójú kan bẹ́ẹ̀ náà ni ìtẹ́yẹ̀ lẹ̀ ṣe ráwọn ìjà yín ta. Assalamu alaikum o. ìgbó lọ débi. èmi débi ayé láti bẹ̀ kan. lẹ́yìn tó já sí pé gbogbo ntọ́lọ́ ló ṣẹlẹ̀ ń ṣọ́ọ̀bù mi lónìí kò séyìí tí ò sojú rẹ gbogbo ẹ̀ lọ rí. ó sojú mi gidi. ó dà báwọn bọ́ ọ bá wá délé àfáà làákúlì àfáà rẹ àfọkùrọ̀ tó ń kéwú lọ́dọ̀ rẹ̀ àwọn tó wà fẹ́mi ò ṣiṣẹ́ o láti jó ní èmi ò ríṣẹ́ kankan o ìjẹta náà lélẹ́yìn tó gbéṣẹ́ kékeré kan wá á bá a parí rẹ̀ gbogbo tí ń rí sẹ́tẹ̀ ní tọ́yàyà ló bá lọ inú mi wá dùn kò nídìí kéèyàn ròyìn fún ẹ gbogbo ẹ̀ lọ rí mo sì mọ̀ pé wíwá tọ́ jòkó gúdú gbé kalẹ̀ lẹ́ báláǹsì yàn tún lọ wá gbá èmi ò ní báláǹsì kan tí ń fún o kọ́ jára rẹ àfáàrí ò mọ̀ ń pa. tó lè ṣiṣẹ́ customers lè wá. torí pé tí ẹ bá rìn tó torí rẹ kò lè ṣiṣẹ́ tí ẹ bá sọ̀rọ̀ torí rẹ kò lè ṣiṣẹ́ tí ẹ bá sọ́jọ́ torí rẹ kò lè ṣiṣẹ́. kí n mo ṣe kí ló dé. ìka tó ṣe ó máa ní sùn. táwọn máa sọ̀rọ̀ olùbáríkà fún ọ táwọn rìn tó olùbáríkà fún ọ tí yóò wá ṣiṣẹ́ olùbáríkà fáwọn customer rẹ tó mọ̀ yín pé ẹni olùbáríkà lórí ilé wọn tọ̀ ni ó dòwó lára lọ́wọ́ wọn ò ní iṣẹ́ ìdùnnú fún wọn torí èrò àjẹjù tó fẹ́ jẹ àdúgbò pé ìdọ́kẹ̀tì yàwùn sọ wọ́ iṣẹ́ àjọ àtàdúrà láwọn oníṣẹ́ owó tẹ́sẹ̀ pàmìjẹ̀nu ní ọmọ gbowó wá o lóye tíṣẹ́ wọn máa da lójú àwọn èèyàn lójú ìmọ̀ rẹ̀kọ́mẹ́ndì rẹ̀ fáwọn ẹlòmíì láàrin máa tiẹ̀ pẹ̀lú iṣẹ́ owó tó gbé dání tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ fáwọn èèyàn tẹ́fìlẹ̀ rẹ̀kọ́mẹ́ndì rẹ̀ fẹ́ lò mí àbí tí wọ́n náà wà ní àwọn tó sọ wípé oníṣẹ́ owó ò lè ra láńbó wọ́ tó bá múra ṣiṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kà bá fi lè wà ń bẹ̀ oníṣẹ́ owó ò lè ra private jet wọ́n ní tó yẹ ṣe owó rẹ̀ rù tẹ́mi náà lè lálùbáríkà níbi iṣẹ́ mi wọ́n ti ṣe owó rẹ̀ bá dá ọ lójú tó sì nígbà pé kò fẹ́ dé èèyàn ń bẹ́ dákun bá ń ṣe bá ń fọ́lọ́ tó sì kọ́mẹ́ǹtì iṣẹ́ lálùbáríkà tó ń ṣe òun bá ń kọ́mẹ́ǹtì rẹ̀ sábẹ́ comment section back to you èmi wàá gba balance owó rẹ̀ tún kankan o. kí ló wá ṣe. mo wá complain mo wá gbé ọṣẹ pè mí. kí mo tó ṣe fún wọn náà. igi sọ mí di ọlọ́rọ̀ tó fi kẹ́ bẹ́ẹ̀dì fún mi ìka ti jẹ bẹ́ẹ̀dì tán o kódà ó jẹ́ ti fóòmù ni ìbọn ti padà sí kí ẹ ní o mo ti padà sí kí ẹ ní ìka ti jẹ fóòmù máa mi ń ní o. sọ́ọ̀sì sì dá ṣúgà sí. mo fọyín rárá ni mo sọ mọ̀ yín pé táwọn oníṣẹ́ ọwọ́ bí ẹgbẹ́ rẹ tó máa fi iṣẹ́ ọwọ́ yìí tó máa fi ra láńbó wàhálà ò lè fi ra kẹ̀kẹ́ pẹ̀lú ọ̀nà ọbú tó fẹ́ máa gbà síṣẹ́ ọwọ́ rẹ̀ yìí ò lè mẹ́ẹ̀kì ẹ̀.